bàbá Sùwé tí máa ṣeré tí gbogbo èèyàn máa gbádùn eré rẹ̀, bàbá Sùwé tọ́jú olókìkí ayé olókìkí òde ọ̀run tó jẹ́ pé bàbá Sùwé ẹ má sunkún o, ẹ má sunkún o, ẹ má sunkún o. Ó dùn mí rọ. Kábíyèsí Olódùmarè. Bàbá Sùwé rèé o bí wọ́n ṣe sọ. ṣe wà sẹ́bi ṣe wà ní. Bí bàbá Sùwé ṣe wà dà rèé o. Bàbá Sùwé lọ sí Amẹ́ríkà ni. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ́dẹ́ ní bá ń gbé fóònù etí. Ó ń kí àwọn èèyàn lọ́tún lọ́sì. Ibẹ̀ ni mo ti dákú. Ó dákú rẹgbẹdàn. Wọ́n sì kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ dákú. Wọ́n gbé mi lọ sí hospital ni. Ẹ ń sólẹ̀. Mo lò bí ọ̀sẹ̀ kan lọ́hùn, ọ̀sẹ̀ mẹ́ta. Kábíyèsí Olódùmarè. Oníkàlùkù wa ń wò ń bẹ, àwọn èèyàn wa ń wò ń bẹ. Ẹni pọ́nrọ̀ bàbá Sùwé ò clear mọ́. Ẹ ń sólẹ̀. Ẹ má kéé ibi tẹ́ ẹ dé ìyọ̀rọ̀ yín ọ̀dayọ̀. Àmín. Ìjà tẹ́ ẹ jẹ fún Nàìjíríà pọ̀ ọkọ̀ yẹ kẹ́lẹ́ yọ gbẹ̀yìn ayé yín. Ẹ ń sólẹ̀. Bọ́mọdé bá rí mi bàbá Sùwé, bàbá bá rí mi bàbá Sùwé. Gbogbo wọn bàbá Sùwé. Wọ́n ti ṣe mo gbé kọ kí ni mo gbé o. Wọ́n gbé mi lọ síta àwọn yẹ ọgbà ara mi o. Wọ́n rí nǹkan kan. Kábíyèsí Olódùmarè. Wọ́n ṣe gbé wọn rí nǹkan kan. Wọ́n ní ẹ jẹun fọ́jọ́ mẹ́ta ẹ yàgbẹ́ dánwò. Wọ́n yẹ̀gbẹ́ yín wò dánwò. Ìgbẹ́ náà yẹ̀ wò ṣùgbọ́n ní wọ́n yẹ gbogbo ẹni wọ́n yẹ ìgbẹ́ wò fún bí ọ̀sẹ̀ kan. Wọ́n rí kankan nu ìgbẹ́ oríṣiríṣi tí mo dá. Wọ́n rí kankan fi ìgbẹ́ náà ṣe. Wọ́n kàn wò. Nígbà tẹ́ ẹ̀ wá rọrùn sùn tẹ́ ẹ dákú tẹ́ ẹ jí ẹ bára yín níbo. Mo bára mi ní ibẹ̀ ẹ̀bẹ̀ yẹn mo wà. L'Amẹ́ríkà. L'Amẹ́ríkà mi. Wọ́n bá sọ pé. Ẹ pé ibo mo wà yìí. Ibo mo wà yìí. Ibo mo wà yìí. Mo wà lọ́sítà. Mo wá wò. Mo wá ṣáàn ṣe mo ṣàṣàlẹ̀ fún àwọn yẹn. Mo ní báwo la ibẹ̀ ṣe sí. Mo fẹ́ máa lọ. Àwọn tí wọ́n á lọ bá l'Amẹ́ríkà wọ́n bá wá síbẹ̀ pé kí ló dé kí ló tún fa gbòòrò. Wàhálà yìí. Mo ní mo fẹ́ máa lọ sí Nàìjíríà. Káwọn èèyàn mi ọmọ tó ṣẹlẹ̀ sí mi. Wọ́n kọ́ tó ṣẹlẹ̀ sí mi. Bí ṣe tún dé Èkó. Mo ìjókòó báyìí. Lórí àga. Ọjọ́ bí ìgbà wọn fọwọ́ gà yẹn wọnú bàálù ọjọ́ kan. Nígbà tí máa dé Nàìjíríà padà. Dé padà. Mo wà lórí iṣẹ́ àbíṣe dìde tí mo rìn síwájú báyìí. Mo kàn tó ń fi mọ́tò ẹ̀ ṣubú. Ẹ̀ ń stágà. Wọ́n dìde mi lọ́wọ́ mú. Lẹ́wà jókòó. Tí mo fi lọ jókòó. Àti dìde lẹ́yìn ìgbà náà kọ́. Wọ́n á jókòó. Mo ṣe bẹ̀rẹ̀ sí lo ọ̀pá ní. Ẹ lè dìde mọ́ láti ìgbà náà. Lẹ bẹ̀rẹ̀ sí ní stágà. Bẹ́ẹ̀ni. Nígbà ẹ wá dé hospital tẹ̀ dé l'Amẹ́ríkà lọ́hùn wọ́n ní ẹ sọ pé ẹ náwó ṣùgbọ́n owó òun èé sowó kékeré o ẹ náwó ṣùgbọ́n owó òun pọ̀ díẹ̀ ẹ ṣe tẹ́ ẹ̀ pé káwọn èèyàn dáwó jọ fún yín l'Amẹ́ríkà. Ẹlòmíì ò ní owó lọ́wọ́ ẹlòmíì ò ní kankan lọ́wọ́ bá lọ bẹ́lẹ̀ tó lọ bá tọ́ èèyàn mílíọ̀nù lọ fẹ́ lọ bá wọn lówó lọ́wọ́ rántún. Nígbà tí mi dẹ̀ lówó tí màá fi ṣe mo rò pé bóyá tí máa dé Nàìjíríà ń bí bóyá màá rí owó láti fi tọ́jú ara mi. Mi ì dẹ̀ wá rí owó bó ṣe yẹ kí n rí owó. Mo wá wò pé báwo ni mo bẹ̀ ṣe. Mo ń gbọ́ yín o. Pé báwo ni mo bẹ̀ ṣe. Kábíyèsí Olódùmarè. Mo ṣàbẹ̀ ṣe dààmú káàkiri. Kábíyèsí Olódùmarè. Ṣé wàhálà tí ó bá sí yẹn gan wàhálà yẹn ara ẹ̀ náà lè gbọ́ wípé wọ́n gbé mi káàkiri bíbá ẹ̀ gan. Bàbá Sùwé kí wọ́n á lè fẹ́ káwọn olólùfẹ́ yín ó ṣe fún yín báyìí ẹ fún àníṣẹ́jú kan ẹ̀jẹ̀ àsáré kéde àti polówó ọjà. Ọjà rómi ìgbà kàtà lókun rẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yìí bá ti rówó gbọ́ kò yéèyàn. Gbogbo tí mo ti ń ké. ṣe rí ní ìsìn wọ́n ní bẹ́ẹ̀ bá wá l'Amẹ́ríkà ó kéré pé ẹ lò bí oṣù kan. Màá lò ju oṣù kan lọ. Sóṣù mẹ́ta l'Amẹ́ríkà tẹ́ fi tọ́jú ara yín. Wọ́n lè balance padà tẹ́ tún máa hàt tẹ́ máa ta pọ́npọ́n. Owó lọ́wọ́ ajẹmọ́ bí èlò lówó tẹ̀ ń wá báyìí. Kò ń ṣòwò kékeré rárá. Ó kéré pé ẹ nílò tó mílíọ̀nù 5 nù. Ṣòwò wà ní. Ṣòwò nù. Kábíyèsí Olódùmarè. Mo gbẹ́ ìgò ọ̀rọ̀ owó rí ni. Kò sí bí mo ṣe fẹ́ ṣe é owó ń jọ mí lójú ni bàbá owó ń jọ mí lójú ni.
ṣé ẹ̀rí bí ṣe ń bí aṣọ nu àpẹẹrẹ. ẹrún bí aṣọ náà pẹ. kì í ṣe bí mo ṣe wà tẹ́lẹ̀ ni. tó wáá pẹ́ mọ̀ mí ńgbà tẹ́ mọ̀ mí. nǹkan mọ̀ pé yes ẹbí yàn pàdé. mo mọ ṣé 5 million wá jẹ́ ń tọ́jọ́ bàbá àsùwé lójú tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ wọlé lẹ́ẹ̀mú bí nǹkan ṣe rí ní ìsìn kí lẹ̀ ń fẹ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ yín. bọ́n fún mi 100 million gan dídí ara mi. gbogbo tí wọn bá fún yín dédé ara yín ló ṣe. máa tọ́jú ara mi. kẹ́ ẹ fi tọ́jú ara yín. iṣẹ́ àfi tọ́jú ara mi. wàláhì. ọlọ́run wọ́n dẹ̀. wọ́n lo ọ̀pá sí láì tí darúgbó. kábíyèsí ẹ fọ̀pá yẹn hàn ẹ jẹ́ wọn ó rí lókè. kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè. ẹ máa rìn lọ tí n bá ṣọ́ra mi gan. ẹ fẹ́ ṣubú. wọ́n á tì mí ṣubú. kábíyèsí olódùmarè bá a bá wá bí ní bàbá àsùwé ó ṣe ìrònú yẹn ṣe pọ̀ tó bá wọn ìrònú kí ló mú yín tó fi wá pọ̀ tó bá wọn lẹ́ẹ̀sùn fódìdí ọjọ́ bíi 8 kẹ́ ẹ̀ tó lọ Amẹ́ríkà yìí. nígbà tí wọ́n kọ́kọ́ mú mi bẹ́ẹ̀ wọ́n fi mi sórí bẹ́ǹṣì orí bẹ́ǹṣì mò ń sùn. onílé ọlọ́dún. máa jẹ oúnjẹ náà ò ní lọ lẹ́nu mi. kábíyèsí olódùmarè. báyìí bẹ̀rẹ̀ sí dà mí rí borí wọ́n gbé mi dé hospital kìíní hospital kejì hospital kẹta. hospital kẹta wọ́n yẹ̀ ẹ̀jẹ̀ bí wò. wọ́n yẹ̀ ẹ̀jẹ̀ yín wò. ara mi wọ́n bẹ̀rẹ̀ sí. wọ́n yẹ̀ tọ̀wọ̀ wọ́n yọ. gbogbo ẹ̀ tọ́lẹ̀tì máa dàgbà kábíyèsí olódùmarè. sílẹ̀ wàràwàrà. ńgbà tó lóye bá da gbogbo nǹkan tó wà lára ẹ̀ tó dà sílẹ̀ kí ló kù téèyàn fẹ́ rí. wọ́n ń gbomi ara gbẹ̀jẹ̀ gbá gbogbo ẹ̀. nígbà àwọn ọ̀wárí nǹkan kan lọ́wọ́ yín. ṣé owó gan sanwó wà ní. 25 million yẹn ṣe wíwọ́n ní ẹ̀ ti gbà ẹ̀ tí gbà. bóyá kú mi lọ gbà. ẹ̀ rí 25 million yẹn gbà. mi ò rí kọ̀kọ́ gbà mí lè rí ìjọba kọ̀kọ́ kó lè sí. kábíyèsí olódùmarè. bí báwọn Yorùbá gbọ́ ó dẹ̀ kan dìde sí òun ọmọdé kò sẹ́ni tí ò mọ̀ mí àtọmọdé àtàgbà kò sẹ́ni tí ò mọ̀ mí àwọn tó ń ṣiṣẹ́ gan kò sẹ́ni tí ò mọ̀ mí òye yín àbí kọ́lọ́nkó máa ṣe. ntẹ́ ń wíri pé kí alábíàmọ ayé alábíàmọ ọ̀run kí wọ́n ó dìde sọ̀rọ̀ yìí káwọn ìjọba Nàìjíríà ó dìde sọ̀rọ̀ yìí gbogbo orílẹ̀-èdè àgbáyé kí wọ́n ó dìde sọ̀rọ̀ yìí àwọn olóṣèlú àgbáyé kí wọ́n ó dìde sọ̀rọ̀ yìí ẹ̀yin náà ẹ̀fẹ̀nu yín bẹ̀ wọ́n kí náà wọ́n ò pé ẹ mọ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. kí wọ́n jọ torí Ọlọ́run ṣe bí wọ́n rí bí mi ṣe wà mi ò jẹ́ parọ́ kò yín gbogbo tí di ọ̀la mo yìí sun ẹkún ni. lórí ikú atúrú yẹn. tí bá rí ọ̀rọ̀ yìí máa sunkún ni. lọ́ọ̀yà túrú kí ló pa òun bó ló ṣe kú lọ́ọ̀yà yín tí ó gbèjà yín tó lóun ó gbèjà yín. wàhálà tí mi gan wà lára nǹkan tó kù. tó fọwọ́ lé orí tébùrù báyìí. ẹyin lọ́fíìsì. ó dẹ̀ kú. kábíyèsí olódùmarè. sẹ́ni. ó fọwọ́ lé orí tébù. ó dẹ̀ kú. kábíyèsí olódùmarè. níjọ́ tí wọ́n ń gbé lọ sí sílùú wọn àjọ dé ibẹ̀ tí wọ́n fi sí. ọlọ́run o ẹjọ́ débẹ̀ ọ̀dà ẹjẹ́ àṣẹ báyìí nọ́mbà tẹ́ ẹ fi lè fi ìrànlọ́wọ́ owó ránṣẹ́ sí bàbá Sùwérè o ẹ kọ nọ́mbà yìí lẹ̀ account number 2003537 811. wọn kọ́kọ́ kọ Babs Omidina comedy. Babs Omidina comedy. Babs Omidina comedy 2003537 First Bank ẹ gbọ́ lẹ́ẹ̀kan o Babs Omidina comedy a ti tẹ̀ ẹ́ sójú Facebook tẹ̀ ń wò ó Babs Omidina comedy 2003537 First Bank ẹran bàbá Sùwé lọ́wọ́ o ẹran bàbá Sùwé lọ́wọ́ bàbá Sùwé ò gbọ́dọ̀ kú o bàbá Sùwé ò gbọ́dọ̀ kú lágbára Ọlọ́run ọmọ ọwọ́ yìí kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ yìí kú lójú ẹsẹ̀ èyí tí ọ̀sẹ̀lẹ̀ yìí àwọn tèmi náà bá mọ̀ tí wọ́n jẹ́ ẹ̀yìn aṣọ ara mi màá sọ fún wọn ìntàwá náà bá lè fi ràn yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀ka ètò yìí àá fi ràn yín lọ́wọ́ bàbá Sùwé ẹ má bànújẹ́ bóni ṣe dáa tó ọ̀la ọ̀dà jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn
wọ́n ti ń tẹ àkọlé láti Amẹ́ríkà káàkiri bẹ́ẹ̀ bá fẹ́ràn bàbá Sùwé lọ́wọ́ yàtọ̀ fún owó tẹ́ ẹ fẹ́ fún bàbá Sùwé ẹ bá bàbá Sùwé sí a prógráàmù yìí bẹ́ẹ̀ ṣe ń wò yìí ó kéré pé bá sí a rẹ̀ lẹ́ẹ̀mẹwàá tàbógún ìgbà ìwọ náà ti fún un lówó nù bọ́ọ̀ bá rówó fún bàbá Sùwé yóò sì lọ bá ẹni tí ó ràn bàbá Sùwé lọ́wọ́ bí a ṣe ń fẹ́ nìyẹn ní ládá ọmọ báwọ̀ náà wípé ìwọ lọ jẹ́ wọn ọmọ ọdọwọ́ yín ò ẹ̀yin olólùfẹ́ bàbá Sùwé amúlùúdùn ní o tí ń múnú ọmọdé dùn tí